come closer tún wá gbọ́ eléyìí sórí ìwọ ọmọ Yorùbá tó jẹ́ wípé nǹkan ti yín yẹn kì í tẹ́ yín lọ́rùn. China wọ́n ń bọ omi wọ́n sọ pé òrìṣà ni Arab wà nù wọ́n tó gbọ́ Arabic tó jẹ́ mùsùlùmí wọ́n jó oníṣẹ̀ṣe wọ́n ń ṣe tiwọn. Àwọn Europe country tí wọ́n mú ẹ̀sìn wá fún yín láti fi wá gbá ojú yín wọ́n ń ṣe ìṣẹ̀ṣe tiwọn o. Ìjọ́ wo la rí prime minister UK tó ń bọ tó ń ṣe ètùtù níwájú government house wọn nígbà tí Queen Elizabeth kú gbogbo alárí àgbò funfun báláwú tí wọ́n mú dání tó bá jẹ́ ẹni tó mú àgbò funfun báláwú téèyàn kan kú nílẹ̀ Yorùbá tó mú dání lórí ìsànà ṣe. China ó ń ṣe òòṣà tiẹ̀. China ó ń bọ omi. Ẹni tó bá jẹ́ eléré ọmọ tó bá jọmọ omi tómi bá ń dà láàmú wọ́n máa ń lọ sọ wípé kí wọ́n lọ bọ omi bóyá kán fi ṣe ìpínyà fóun àti ọkọ rẹ̀ ọ̀run tó wà nínú omi wọ́n á ní kán lọ bọ. Irú fídíò tí mo fi ń wọ̀n ẹ́ lọ́wọ́ tó ń wò yìí ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá obìnrin tẹ́yìn ń wò yìí bóyá òun àti ọkọ rẹ̀ bóyá ọkọ ọ̀run ló ń dà láàmú tó rí jẹ́ pé bóyá àti ọmọ omi ló jẹ́ wọ́n á ní kán lọ ṣe ètùtù sínú omi. Àwọn míì wọ́n lè ní pé kán lọ ṣe ìpínyà kán lọ gbẹ́bọ sínú omi. Ìmí ìdẹ̀ ní ó lè ṣe pé àwọn gangan ń bọ òkun wọ́n ń bọ olókun wọ́n ń bọ ọlọ́ṣà tiwọn. Kí ló dé tó jẹ́ pé àwa ti ilẹ̀ Yorùbá tá a jẹ́ tiantia tá a mọ̀ túmọ̀ tó jẹ́ pé àwa gangan ọ̀dọ̀ wa náà ti gbé gbogbo kinní lọ àwa mú tiwa wá gbé dànù nítorí ẹ̀sìn nítorí pé pásítọ̀ kan wàásù fún ẹ pé kó má ṣe forí kalẹ̀ fún ère kankan. Àwọn dẹ̀ ń forí kalẹ̀ fún ère o. Mo ní fídíò kan tó jẹ́ pé ti Júù náà ni bí wọ́n ṣe ń fi adìyẹ Júù ni wọ́n o Hebrew wọ́n ṣe ń fi ní tán fi adìyẹ bọ orí àwọn ọmọ wọn tán fi adìyẹ pòyì orí báyìí tán fi ń pòyì orí wọn tán fi ń pòyì orí àwọn ọmọ wọn. Tó bá jẹ́ ilẹ̀ Yorùbá ni ẹlẹ́lẹ́bọ ni wọ́n torí ẹ̀sìn tẹ́ ẹ gbà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Ìjọ́ wo ni àwọn Arab tó jẹ́ Islamic country tí wọ́n ń ṣe Halloween ṣé ẹ̀mọ̀ túmọ̀ tó ń pè ní Halloween àbí kí lẹ́ ń pè ọdún àwọn àjẹ́ but àwọn àjẹ́ ti yín ẹ̀yin ń sọ wọ́n lókò pa. Àwọn àjẹ́ tẹ̀yìn ní fi túlù ara yín ṣe lẹ́yìn àjẹ́ gan fúnra yín túnra yín ṣe fi gbèjà àwọn ọmọ yín ṣùgbọ́n àjẹ́ tí wọ́n ń tún ara wọn ṣe àwọn náà dẹ̀ ń ṣe ka o ṣùgbọ́n wọ́n fi ti Késárì wọn fún Késárì wọ́n ń bọ wọn lásìkò tiwọn kì í ṣe pé àwọn náà mọ̀ pàjẹ́ wà wọ́n mọ̀ pàjẹ́ wà nìyẹn ni wọ́n fi ń ṣe. Europe ń ṣe ọdún àjẹ́ wọ́n ṣe Halloween day fúnra wọn festival. Àwọn Arab ń ṣe Halloween festival ṣùgbọ́n èyí ti Nàìjíríà òkò lẹ́ ń sọ̀pọ̀ àwọn Halloween ti yín ẹnu burúkú lẹ́ fi ba yí àwọn Halloween ti yín jẹ́. Mọ̀ sọ pé oríṣà àwọn tó ní ẹ̀sìn yìí wọ́n ń bọ tí wọ́n wo fídíò tí mo fẹ́ fi wọ̀nyí máa wo àwọn fídíò yẹn o máa wò wọ́n. 이거래.